Gbajúmọ̀ òṣèré tíátà obìnrin ni tí ó jẹ́ ti elédè òyìnbó Halimat Abubakar ó mà ti tú àṣírí gbajúgbajà wòlíì oníṣẹ́ ìyanu ni Apostle Johnson Johnson tó jẹ́ olùdarí àti olùdásílẹ̀ ìjọ Omega Fire Ministry káàkiri àgbáyé o. Halimat Abubakar ní oyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìní Apostle Johnson Suleman ló ṣẹ́ fún òun o, tó sì ní láàrin ọdún 6 táwọn fi ń bára àwọn láṣepọ̀ odidi ọdún 4 ni ẹ̀jẹ̀ fi ń ya jáde ní ara òun lẹ́yìn tí Apostle Suleman ṣẹ́ oyún fún òun. Bí ẹ kò bá gbàgbé, lọ́dún tó kọjá ó ní Halimat Abubakar ló tú àṣírí Apostle Suleman nígbà tó ní àwọn ń bára àwọn láṣepọ̀. Bẹ́ẹ̀ ló ní bàbá náà parọ́ fún un pé òun ò níyàwó ńlé lòún ṣe gbà káwọn máa kóná fún ara wọn. Kódà Halimat Abubakar ní ọ̀pọ̀ àwọn òṣèré tíátà ilẹ̀ yìí ní Apostle Suleman máa ń bá láṣepọ̀, tó sì dákọ̀ Ìyábọ̀ Òjó, Sean George àtàwọn míì bẹ́ẹ̀ mọ́ ara wọn tí Apostle Suleman tó máa ń bá ní àṣepọ̀. Kódà ó láwọn míì wà tó yẹ pé 3 ló ń bá sùn lẹ́ẹ̀kan náà lórí bẹ́ẹ̀dì ẹ̀. Àṣírí tí Halimat Abubakar tú yìí ó mì gbogbo Nàìjíríà títí, bẹ́ẹ̀ ló jẹ́ kí Apostle Suleman gbé Halimat Abubakar lọ sílé ẹjọ́ pé ó fẹ́ bà òun lórúkọ jẹ́, tó sì ní kó san bílíọ̀nù kan náírà owó ìbanilórúkọ jẹ́ fóun. Ṣùgbọ́n o, lórí ẹ̀rọ ayélujára Instagram ìmà ni Halimat Abubakar máa tún ti tú àṣírí Apostle Suleman. Ó ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni lòun ṣẹ́ oyún fún un, tó sì ní oyún tó ń bàjẹ́ gbẹ̀yìn níṣe ni ẹ̀jẹ̀ já jáde lábẹ́ òun fún ọdún 4. Halimat Abubakar ní pẹ̀lú bẹ́jẹ̀ ṣe ń ya jáde lábẹ́ òun níṣe ni Apostle Suleman ló tún máa ń bọ̀ òun láṣepọ̀. Ó ní èyí kò yà òun lẹ́nu nítorí pé kí ẹ̀jẹ̀ náà tó máa ya jáde ìyẹn lẹ́yìn oyún bíbàjẹ́, bóun bá ń ṣe nǹkan oṣù, gbajúmọ̀ wòlíì máa ń bọ̀ òun láṣepọ̀, tó sì ní tó máa ń parọ́ fún òun ni pé òun nìkan lòun lè bá lérú àṣepọ̀ bẹ́ẹ̀, ìlú jẹ́ kó máa bọ̀ òun sùn tẹ̀jẹ̀tẹ̀jẹ̀. Halimat Abubakar tí àìsàn ń ṣe báyìí, ó wá níbi nǹkan kan bá ṣe òun o, Apostle Suleman nìkan mú, nítorí pé òun ò lójú ẹ̀mí gbà náà láti mọ̀ pé bàbá náà ń lo òun ni. Ó ní tóun kàn máa ń rí gbà náà ni pé lẹ́yìn ìbálòpọ̀ náà níṣe ni ara òun yóò yí padà bí ìgbà pé àwọn ẹ̀mí àìrí kan bóun láṣepọ̀. Bẹ́ẹ̀ ló tún ní bí Apostle Suleman bá ti bóun láṣepọ̀ tán níṣe ni òun yóò máa lálàárí gbogbo ìgbà láì mọ̀ pé nǹkan kan wà nídìí ẹ̀. Ní báyìí àìsàn Halimat Abubakar ti lé o, bẹ́ẹ̀ ni ara ẹ̀ ti yàtọ̀ pátápátá. Ṣùgbọ́n tó ní bí nǹkan kan bá ṣe òun, Apostle Suleman tí àwọn agbanipa dá lọ́nà lọ́dún tó kọjá tí wọ́n pa èèyàn bíi 7 sẹ́yìn ẹ̀ ìnìkan lọ mú o. Títí dásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí, Apostle Suleman kò tí ì fèsì lórí ẹ̀sùn tuntun tí Halimat Abubakar tó fi kàn án yìí.